Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mà tún ti nawọ́ kó àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní ìlú Èkó lọ́jọ́ Ajé. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ Ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá lágbègbè Aláùsá. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó Twitter rẹ̀ wípé àwọn afurasí náà pa àgọ́ kan sí agbègbè Aláùsá níbi tí wọ́n ti ń gbèrò àti dá ìwọ́de sílẹ̀. Lónìí ọjọ́ Ajé, àwọn ọmọ ẹgbẹ́ tó ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá bẹ̀rẹ̀ sí ní pa àgọ́ sí Aláùsá gẹ́gẹ́ bí ohun tó sọ. Wọ́n sì ń gbèrò láti bẹ̀rẹ̀ ìwọ́de alágbára kan láti bẹ̀ lọ káàkiri ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti tú àgọ́ náà ká, wọ́n sì ti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn ọ̀hún. Ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ní àjọ ọ́fíìsì ọ̀tẹlẹ̀múyẹ́ SCID lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ìwọ́de àwọn ọmọ ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kan wáyé ní oṣù kínní ọdún yìí ní agbègbè Ọjọ́ta ní ìlú Èkó. Àfojúsùn ìwọ́de náà ni láti tẹ̀síwájú pẹ̀lú ìjàngbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ìròyìn sọ wípé arákùnrin kan kú lásìkò ìwọ́de ọ̀hún nígbà tí àwọn agbófinró àti àwọn olùwọ́de tí wọ́n jọ pẹ́ta pẹ̀lú ìjà tí wọ́n jọ tàpóró gan tí wọ́n fi ẹsẹ̀ wọn ṣẹ̀ lásìkò tí wọ́n ń wọ́de ọ̀hún lọ́wọ́. Àwọn ọlọ́pàá tún ti nawọ́ kó àwọn tí wọ́n fẹ́ dá ìwọ́de kalẹ̀ lórí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní ìlú Èkó. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun níjà owó ènìyàn rárá. Àṣà àdáyébá worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun níjà owó ènìyàn rárá.